Alhamdulillahi rabbil alamin. Ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ wà. Gẹ́gẹ́ bí èmi ọ̀pọ̀n báyìí tó ṣe wà lẹ́ni, alhamdulillah. Èèyàn tọ́lọ́run fẹ́ lọ bá yàn. Ẹ jẹ́ ká ṣe sùúrù. Wàhálà, a ò fẹ́ wàhálà o. Ìwọ tó bá rí pé ara rẹ̀ ń gbóná jù, torí pé ara rẹ̀ ń gbóná jù lórí ọ̀rọ̀ yìí, anxiety fẹ́ yín ẹ lọ́rùn, jọ̀ọ́ bá mi wá leaf méjì yìí, scent leaf àti mint leaf, já wọn díẹ̀díẹ̀ kó tóra wọn. Mú pure water 1.5 fi boil ẹ̀ fún 15 minutes. Bó bá ṣe ń boil ẹ̀, ọmọ kó máa fún ẹ ní aroma kan, mọ enjoy aroma yẹn, mọ fi aroma yẹn máa fi cool spirit ẹ, kó sieve ẹ̀ jáde, tó dà sínú cup ní gbígbóná yẹn. Ó rú ẹ̀ bó ṣe ń jáde nínú cup yẹn, mọ jẹ́ kó fín sí ẹ ní gbogbo ara, kó mọ fi cool down. Tó bá wá ṣe yẹn tán, wàá wá da like 3/4 èyí tó kù, wàá wá fomi dilute ẹ̀ dé half, wàá wá mú. Bó bá ṣe mú tó bá like gbogbo feelings tó feel nígbà yẹn, ó wá fẹ́ máa ṣe ní every time. Máa sábà máa ṣe check up nítorí ó ní tendency láti reduce sugar level, ó ní tendency láti take care malaria, ó ní tendency láti even reduce the BP kó má wá lọ low jù. Yes, ẹ ṣe sùúrù, a fẹ́ wàhálà. Thank you for joining me lórí ti tèní. Yes, mi lè sọ sister mi ọ̀rọ̀ wọn la tún gbé wá. Wọ́n ní àgbàlagbà tó bá ń ṣe langbalangba, ọmọ kékeré ò wọ lẹ́sẹ̀ fíà. Mo fẹ́ ká ní sùúrù. Màá dákẹ́ nsìn so that kẹ́ fi gbọ́ voice fídíò mẹ́tẹ̀ẹ̀ta tí mo fẹ́ play. Yes, Yínká TNT. Wọ́n wá wàhálà MC Oluomo. Wọ́n wá wàhálà Aremu Afọláyan. Wọ́n ní tí àgbàlagbà tó bá ń bọ́mọ kékeré ṣeré, a lè bọ́mọ kékeré ṣeré ní lane tọmọ kékeré ó fi respect wa. A dẹ̀ lè bọ́mọ kékeré ṣe àwàdà eré akọ tọmọdé yẹn ó fi ṣe wá bí ẹni pé ṣíṣe ló tẹ̀dí wa síta tó ń bá wa sùn. Òun ni ọ̀rọ̀ tí mo rí láàrin Afọláyan àti Madam Yínká TNT. Ọ̀rọ̀ yìí mo wá collate ẹ̀ papọ̀ láti kọ́ wa lọ́gbọ́n ni. Èmi gan kọ́gbọ́n gan níbẹ̀, láti kọ́ wa lọ́gbọ́n àtọmọdé wa àtàgbàlagbà wa. Lẹ́yìn ìgbà yẹn yìí náà mọ̀ upon by 2, màá wá ṣe a kind of solution fúnrú àwọn ọkùnrin tí wọ́n bá nírú ara báyìí. So hold on, ẹ jẹ́ ká gbọ́ voice yẹn. Madam Yínká TNT lálákọ̀ọ́kọ́ ní fídíò lákọ̀ọ́kọ́ yẹn, àwọn ni wọ́n sọ pádé gún, àwọn wọ́n sọ pádé ògún mọ́. Nínú fídíò yẹn wọ́n nádé gún ni lórí ọ̀rọ̀ Afọláyan. Wọ́n nádé gún. That video was last year. Wọ́n nádé gún. Social media láwà, in as much as everything is on social media is on record. A fẹ́ wò pé kí ni díẹ̀, kí ló fà á. Ibi tí mo ti ń wà pé àbí Aremu Afọláyan ló disrespect sister mi Yínká TNT ni. Ibẹ̀ mo ti rí pé wọ́n ti ṣe fídíò yìí last year. Ẹ kọ́kọ́ gbọ́ yẹn náà. Okay. Ọlọ́run á bá mi dá ẹ sí. Ìtorí ẹ̀ ní gbogbo ẹ̀ ṣe máa dàrú. Even àtẹ̀gbọ́n ẹ̀kúnlé Afọláyan àti gbogbo àwọn ọkùnrin wọn yẹn bọ́n ṣe rí yẹn. Tẹ bá gbọ́ yẹn tán, màá wá play. Bí wọn ò bá wá obìnrin á wá o. Èyí tí ní bó ṣe rí. Wọ́n bá jókòó sórí òbò kan gan, bàbá wọn á jí nínú sàárè ayẹgbà dání sí. Ní ìwá sọ pé bó ṣe máa bá lọ nìyẹn. But ìgbára là ń búra, ẹnìkan kì í jókòó kì í bú Ṣàngó nígbà ẹ̀rùn. Mo rí nǹkan tó post. Ó sọ pé wàá fẹ́ dómi pa. Aremu, mo mọ̀ pé ó wù ẹ́ bẹ́ẹ̀. Lóòótọ́ ló dùn lọ́kùnrin, ó wùyàn lọ́kùnrin, ó rẹwà, Ọlọ́run fún ẹ ní ara ọkùnrin. Àmọ́ Aremu, láàrin èmi àti ẹ, ò lè lóko. Oko ẹ ò lè lóko. Ṣé kò ṣe torí ó dà pé oyin ti wà nínú oko yín o. Oko yín ò normal mọ́, oko yín ti di supernatural oko. Full video ẹ̀ o lè search fún. You understand? So ẹ̀yin náà rí bó ṣe ṣẹlẹ̀. Aremu ó ń tọ́jú irùngbọ̀n rẹ̀ ni.
àwọn sista mi kan bá tọ́jú irùngbọ̀n ni Mother Yinka TNT ló ta sí pé irùngbọ̀n rẹ̀ yìí báwo ni abẹ́rẹ́ ṣe lè rí lòun náà bá dá wọn lóhùn nínú just small post ó kàn ra kọ comment ó ní tí òun bá mú wọn kò tiẹ̀ fi respect kò fi àǹtí kankan sí kò fi mrs kankan sí kò fi madam sí Yinka TNT ó ní tí bá òun ò fẹ́ dó wọn pa meanwhile Yinka TNT ẹ̀yin lè kọ́kọ́ mention pé mọ́ bú mi o níbi tó ti ń take ẹrùngbọ̀n rẹ̀ torí tí mo bá dẹ́kù màá fẹ́ dó ẹ pa òun náà wá reply yín ó ní ó fẹ́ dó yín pa ọ̀rọ̀ náà wá dùn Mother Yinka TNT òun ló fi wá sọ wípé oko rẹ̀ kéré bó bá ṣe ìyá Aremu Afọláyan ló ń gbọ́rọ̀ rẹ̀ yẹn she will feel sad she will feel sad because wọn ò ní mọ̀ pé cruise ni wọ́n á feel sad so eré yìí ó wá pè mí náà lọ́gbọ́n pé ó ní eré tó yẹ ká mọ bọ́mọdé ṣe Mother Yinka TNT wọ́n wá go further wọ́n wá ṣe ti MC Oluomo wọ́n ní in fact 5.5 náà méjèèjì ni because wọ́n ní the same body stature ó kàn jẹ́ pé Aremu nírun àwọn ní smooth MC Oluomo ní smooth body like àwa lórí social media but some kò yẹ Àgbàlagbà àwọn ọ̀rọ̀ kò yẹ àwọn ọ̀rọ̀ mímọ̀ pé MC Oluomo lè mọ́ sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kan ò yẹ ká mọ́ gbọ́ lẹ́nu Àgbàlagbà Àgbàlagbà bá ti ń sọ̀rọ̀ pẹ̀lú ọmọdé tó ti ń fi abẹ́ rẹ̀ àbẹ́pọ̀n ni àbí oko rẹ̀ ni tó fi ń wé one or two things ọmọdé máa rí fín òun ni ọ̀rọ̀ ti Afọláyan yẹn mo wá rí inú post kan tí ó dàbí Afọláyan ló wá dáhùn pé it isn't about size ó ní it is about duration àti it's about size o àti it's about duration o Mother Yinka TNT like èmi mọ̀ pé ju Afọláyan lọ bí ó ń wọ yín ni comment ló sọ but ó wọ yín láàrin yẹn ẹ jẹ́ ká mọ̀ ọmọ bá ṣe ń bá ọmọ kékeré ṣeré yes mo mọ̀ pé teaching tẹ́ ṣe nípa tirùngbọ̀n yẹn 100% is true 100% is true ká rí Àgbàlagbà tó ṣerùngbọ̀n lẹ́nu bẹ́ẹ̀ yẹn kó ti trim ẹ̀ á máa ṣùk èèyàn á máa ṣùk kò yẹ ṣe pé bóyá ó fẹ́ lá òbò nìkan ló máa ti máa ṣùk ẹ̀ kódà kó sọ pé òun fẹ́ fi ojú mọ́ fi romance ara rẹ̀ ó máa ṣùk obìnrin lára ni so that teaching nípa tirùn yẹn ó wà okay bẹ́ẹ̀ ìgbà tí ẹ ti lọ mention ibi ẹ̀pọ̀n rẹ̀ òun ló jẹ́ kó náà mention pé òun fẹ́ dó yín pa ẹ̀yin lẹ kọ́kọ́ sọ ẹni kó mọ̀ bú yín then lórí ti MC Oluomo a mọ̀ pé MC Oluomo à ń gbóríṣiríṣi ọ̀rọ̀ ó dólè but we are not sure how sure are we MC Oluomo according to what we have wọ́n ní is a cheerful giver wọ́n máa ń give out gidi gan ni obìnrin ó bá mọ̀ lówó ó bá mọ̀ lóko kò tá àti lówó tó bá ti lówó ní aspect míì obìnrin ọ̀rọ̀ wọn lélẹ̀ tí ọkọ ò bá lóko tó bá lówó wọ́n á complain oko tí ọkọ bá lóko tó lówó wọ́n á complain owó tó bá wá ti tọ́lọ̀ fún ẹni méjèèjì mediumly tó ń rí lò alhamdulillah so MC Oluomo ó lè mọ ju owó sí wọn ló jẹ́ kí wọ́n mọ̀ fi porúkọ ẹ̀ lọ́tún lọ́sì kò dẹ̀ sáwọn tó fa prógráàmù lórí MC Oluomo yìí tó bá ṣe àwọn actress even àwọn actress yẹn gan àwọn gan wọ́n embarrass ara wọn ẹ̀yin actresses and actors ẹ jọ ẹ̀yin actors ẹ bá àwọn actress yìí wí wọ́n yẹ̀yẹ́ yín wọ́n fẹ́ jẹ́ kí industry yìí ṣubú wọ́n fẹ́ jẹ́ kí industry rí ìṣubú àwọn actors àwọn actress yín already wọ́n pera wọn ní yẹ̀yẹ́ British kó mọ jáde lẹ́nu actress pé àwọn yẹ̀yẹ́ British ni wọ́n ìyẹn kọ́ la fẹ́ sọ so wọ́n ní kí MC Oluomo kó show àwọn ní size tẹ́ bá ti ń béèrè size ọmọdé ẹ fẹ́ dó ni ẹ bá ti ń béèrè size ọmọdé ẹ fẹ́ dó ni ẹ bá ti ń béèrè size ọmọdé ẹ fẹ́ dó ni in fact ìgbà tí màá fẹ́ dó yín pa yẹn Mother Yinka TNT ẹ ní láti sọ̀rọ̀ ẹ ní láti ṣe bí pé ẹ rí comment yẹn in fact it's your program tẹ́ ẹ bá like ẹ kàn delete ẹ tún ní sọ̀rọ̀ mọ́ ẹ tún ní mọ̀ ṣe bí ẹni pé tó náà bá fẹ́ wá jẹ́ ọmọ tí wọn ò kọ́ lẹ́kọ̀ọ́ èyí tẹ́ ẹ sọ wípé oko rẹ̀ kéré yẹn olóòtú wá fún yín ní bigger answer ẹ mọ̀ pé kò ní dáa ó wá di pé wọ́n rí ìyá Àgbàlagbà fín wọ́n wọ́ ìyá Àgbàlagbà tá bá ti ń wọ́ Àgbàlagbà bí ẹni pé wọ́n ń dó yàmàyàmá ta ni yes kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n wá sọ fún yín gbogbo tó bá yẹ pé lóòótọ́
ni àwọn tí wọ́n ní wọ́n ń dóyin lóòótọ́. Mo fẹ́ kẹ́ ẹ rántí pé all that glitters isn't gold. Èmi ò sọ pé particularly lórí MC Oluomo o, bí lórí ẹlòmíì ọkùnrin kò lè ní so much energy. Màdáyín ká bèrè lọ́wọ́ rẹ̀ pé wọ́n ní ṣó sín okó rẹ̀ ni, bí nǹkan tó fi sín okó rẹ̀ kó jẹ́ káwọn rí, torí pé kí ni size ẹ̀ ò lè ju 5.5 lọ, wọ́n fún àwọn méjèèjì ní the same 5.5. Èmi ò mọ̀ sí yẹn, but let me tell you, as a therapist tèmi náà wà nígbà tí mo dẹ̀ ń dì pẹ̀lú erectile dysfunction, yes, mo ti lè sọ pé categorically it's like that. Torí pé kí ni Afọláyan ti wá jẹ́rìí sí pé it is not about size but about duration. Àwọn àgbàlagbà tó ti rú òkun tó ti rọ́ṣà, gbogbo ẹ̀ ni wọ́n nídi papọ̀, àti size àti duration. Ọ̀rọ̀ yìí pọ̀, wọ́n sọ débi pé kì í ṣàgbàlagbà bí àwọn, torí wọ́n fẹ́ wọ ẹ̀yìn dẹ̀lẹ́ kọ́kọ́ fà á. Wọ́n ná àwọn ọmọdé, àwọn tó ẹsẹ̀ jábálé, òun ló yẹ kó lọ́mọ bá sùn. Bí ìyá ọmọ bá gbọ́, ìyá ọmọ bàbá tó bá wà láyé tó bá gbọ́, àbáwọn family ẹ̀, wọ́n á feel disgusted. Àgbàlagbà, ẹ má jẹ́ ká mọ̀ ṣe langbalangba. Ẹ má jẹ́ ká mọ̀ ṣe langbalangba. Èmi náà kọ́gbọ́n, mo dẹ̀ mọ̀ pé Madam Yinka tẹ̀tẹ̀, wọ́n lè rí fídíò yìí. Yes, lójúmọ́ là ń lẹ̀ sí. Ẹ̀yin lẹ sọ wípé nínú fídíò yẹn pé ó wà okay, pé ara tó yẹ káwọn obìnrin mọ́ fẹ́ leléyìí. Nígbà tó wá di pé ó wá drag yín, ẹni rárá ara rẹ̀ oko rẹ̀ ti sá wọnú. Ẹ̀yin lẹ sọ pé adé gún, ẹ̀yin lọ sọ pé adé ò gún mọ́. So lórí ti tèmi yìí, èmi máa offer solution, because mo ń rí pé Afọláyan náà ó ń try láti slim down díẹ̀. MC Oluomo náà mo ń rí pé ó dàbí pé ó náà fẹ́ mọ̀ exercise. Téèyàn bá ti sanra jù, so many things lẹ máa consider nínú gbogbo system yìí. Cholesterol ńkọ́, nítorí heart, nítorí stroke, nítorí heart attack àti stroke. Prostate enlargement ńkọ́, erectile dysfunction ńkọ́, àti rìn náà ńkọ́, gbogbo pains ojú ara, gbogbo pains joint. Bàbá rẹ̀ tẹ́ bá wá ń bóbìnrin sùn, ẹ mọ̀ mí ẹlẹ́. So ẹ ní láti shade some weight. Ẹ ní láti shade weight. Ìwọ ọkùnrin tó bá fà lára rẹ̀ irú body stature yìí, shade weight kí ikùn rẹ̀ lọlẹ̀, kí okó rẹ̀ lè bà jáde. Ara sísan, ó mọ capture okó sínú ni. Ó mọ capture ẹ̀. Ẹ ní láti take care. Èmi wá ní flush kan. Àrẹ̀mú Afọláyan tó bá ń gbọ́, mo ní flush kan. Tó bá lo flush yìí, wàá yà. Kì í ṣe pé kàn jàgbé lásán, wàá já gbogbo ọ̀rá tó di brocos ẹ̀ dànù, wàá yà dànù. Ẹran, ẹ cut down lórí ẹran. Tẹ́ bá jẹ chicken, ẹ ya gbogbo skin chicken yẹn, ẹ jẹ́ kó jẹ́ ordinary meat ẹ̀, nítorí bad cholesterol. Milk, full whole milk. Ẹ má mọ̀ fat milk. Then workout. Mo rí bọ̀bọ̀ yẹn tí mo ti show nínú fídíò mi rí, mo rí tó ń ṣe workout, ó dẹ̀ ń trim up. Agbo, what is his name? Agbo what? Okay, ó dẹ̀ kó ti jáde. Agbo something, Agbo, oh my God, mo show rẹ̀ rí. Yes, mo rí tó, yes, ó train. Agbo. Ẹ ṣá mọ̀ pé Agbo lórúkọ ẹ̀, mo ti gbàgbé. Tí mo bá rántí orúkọ ẹ̀ sìn, máa tag ẹ̀. Afọláyan, bí wọ́n ṣe workout pẹ̀lú bọ̀bọ̀ yẹn, it was big before. Ó dẹ̀ ṣe workout tó wà okay. Ìyẹn ó ní jẹ́ kí n fi show ẹnu fídíò mi jọ yẹn. Àti MC Oluomo. Tí ó bá dípò ọkùnrin sanra bẹ́ẹ̀ tó yọ ọkùn máa mí ni, ó mọ̀ tètè mọ́ rẹ̀. Pápá rẹ̀ ni pé tó bá ti wọnú òbò ìyàwó rẹ̀ báyìí, ó máa lọ paná síbẹ̀ ni. Ó wá jáde ní lẹ́wù. So àwa kọ́gbọ́n ní orí ẹ̀, ẹ mú àgbo. Ẹ máa mú àgbo tó máa take jẹ̀díjẹ̀dí. Jẹ̀díjẹ̀dí bá pọ̀ jù, ó máa ń jẹ́ kí èèyàn sanra bẹ́ẹ̀ yẹn náà. Lot of sugar. Mo believe I come in peace. Already wọ́n ti show wa lórí social media. Àwa fẹ́ balance ẹ̀ up ni. Tẹ́ bá ti ṣe erékeré dọ́dọ̀ ọmọdé máa wọ yín. Tẹ́ bá ti bèrè size ọkùnrin, àfọmọ́ àlè ọkùnrin ni ò ní dórí obìnrin bẹ́ẹ̀. Ọmọ àlè ọkùnrin ni ò ní dórí obìnrin bẹ́ẹ̀. Àbí ọmọ, yes, bí àwọn kan ṣe máa ń sọ, wọ́n ní tí obìnrin bá bèrè pé kí ló lè ṣe aṣọ ọkùnrin, kí ló lè dó ìwọ lóko kékeré. Àwọn Yorùbá máa ń sọ pé ọmọ àlè ọkùnrin ló ní dérú obìnrin bẹ́ẹ̀. Àmọ́ èmi wá sọ fún yín nísìn, àfi ọmọ tí wọ́n bá kọ́ dáadáa,
so mo believe pé wọ́n kọ́ àwọn tí wọ́n porúkọ yín MC Oluomo àti Afọláyan pé wọ́n kọ́ yín èyí tó ìyẹn ẹ má fi ṣèbínú ṣó yé yín a mọ̀ teaching tí èèyàn bá ti wà lórí social media yìí ìyẹn ò fẹ́ teach débi pé àwọn èèyàn ńláńlá ìyẹn ò fẹ́ draw mọ́ra àtàlẹ́ mọ́ teach lórí àwọn èèyàn tí wọ́n mọ orúkọ wọn. This is on point by 2 using my words for others. Bye for now.